Now listen to me this morning. There is a pending terror attack that is scheduled to happen between now and Friday. Between now and Friday in Ondo State. Ondo State, there is a pending terror attack that is scheduled to take place between now and Friday. I'm not coming to incite you. I'm not coming to stir your emotion. I don't do that. You know me. There is a pending terror attack in Ondo State between now and Friday. And the locations are between Akure, Akoko, and Owo. Akure, Akoko, Owo. There is a pending terror attack for Ondo State between now and Friday. Akoko, Akure, Owo. These are the locations. These are the locations. Now, the target of this attack is on churches, a security outpost, or any large gatherings. This is a Salah period. The target of the attack are churches, security outposts, or any form of large gatherings. Large gatherings more than 10, where there is a lot of people. There is a pending terror attack. I'm saying this and I'm saying it with... They came for farmers in Zamfara. We said that's the north. They came for children in Kaduna. We said that is the north. They came for traders, worshippers in the plateau. We said that's the middle belt. Then they came for Southwest, a region we all thought was safer and different. Who will fight for us? Abdul Samad Toib is 4 years old. Christiana Akambi is 2 years old. Idowu Taiwo, 4 years old. These are not statistics. These are children who left home for school and are yet to return home from school. The teachers are not even left behind. Mrs. Rachel Alamu, the principal, was also kidnapped. The assistant headmaster, Mr. Joel Adesina, was shot. And the most gruesome, most brutal, most heartless of this situation at this point is the beheading of the mathematics teacher, Mr. Michael Oyedepo, on camera. And this did not start today. Started as far back as 2014 with the Chibok girls. We have slowly normalized insecurity and lack of safety for children, teachers at large in this country. Mr. President Asiwaju Bola Ahmed Tinubu, the IG of police, Olatunji Riwan Disu, and all commissioners of police in Nigeria, it is time for action. Action that speaks louder than press conferences, press statements, summit, or anything you want to say. Actions that produce results. Because Nigeria must be safe again. Hey, Olúwa. Ṣé ká tó máa lọ bẹ̀ Trump báyìí láti wá gbà wá kalẹ̀ ni lọ́wọ́ àwọn ajínigbé yìí? Torí kò tiẹ̀ fẹ́ yé mi mọ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Omi mọ̀ tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Omi tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Bí ìkan ìbá ń ró gbọmọgbọmọgbọmọgbọmọ jù. Ọlọ́run má jẹ́ kó affect yín o. Ṣé rí nǹkan tí ò tí ì dé láàyè ò gbà o. Tó bá ti dé ó ti dé ni o. Gbogbo àwa tá à ń bẹ lọ́run pé nítorí àwa ọmọ Yorùbá kí ẹ débẹ̀ lẹ́ẹ̀kejì. Kì í ṣe pé ṣe ní ọ̀rọ̀ orí ahọ́n o. Ti ẹnu tẹnu tinú tọkàntọkàn la fi ń sọ. Bọ̀ tírú àwọn eléyìí, tírú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Another thought á wá sí ọkàn èèyàn o. Lóòótọ́ ó lè jẹ́ wípé àwọn opponent yín ni wọ́n fẹ́ máa ṣe láti dáràn sí yín lọ́rùn tàbí láti bà orúkọ yín jẹ́. Ló jẹ́ àwọn náà ń ṣe láti bà orúkọ yín jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin gangan náà ẹ tún orúkọ yẹn ṣe fúnra ara yín náà. Àwọn èèyàn kan tí ò ní ẹ̀mí Ọlọ́run wọ́n wá ń jáde lóríṣiríṣi. Wọ́n wá ń sọ wípé wọ́n kàn lè fọwọ́ bẹ̀ wọ́n ṣe máa fọwọ́ bẹ̀ wọ́n ṣe máa ṣe kinní kan. Tó bá jẹ́ pé ọmọ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn wà ń bẹ̀ ni ṣé ẹ máa lè sọ gbogbo ohun tẹ́ ń sọ yìí? Tàbí tó bá jẹ́ pé ẹ̀yin mọ value ọmọ, tó bá jẹ́ pé ẹ mọ value ìyá, tó bá jẹ́ pé ẹ mọ value bàbá, tó jẹ́ pé ẹ mọ value ẹ̀gbọ́n, ẹ mọ value àbúrò, ṣé ẹ máa lè sọ ohun tẹ́ ń sọ yẹn? Ní tèmi believe pé ó yẹ kí a máa sọ̀rọ̀ lórí ni whichever way iye bó bá jẹ́ pé owó náà ni kí ìjọba lọ rescue àwọn eléyìí kí wọ́n wá prevent kírú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ mọ́. Ìrẹ́ ni bá mi sọ yẹn. Àfi ẹ lè máa
ẹ lè máa fi owó taxpayer san owó fún àwọn kinní tí wọ́n tó lọ túnra mú tí wọ́n bá túnra mú ẹ̀yẹ ìtúnra mú ní ṣé bó di orílẹ̀-èdè la pè wá. ṣe bí sovereignty country àbí nǹkan náà pè wá. Kí ló dé tí yóò jẹ́ pé tí nǹkan bá ti dé àátúré wá solution tí ètí ẹ̀ ṣe solution àátúré wá fún un. Ṣé solution nìyẹn ni? Kàn fi wọ́n lẹ̀. So wọ́n bá pa gbogbo àwọn yẹn àwọn wo náà ni ẹ̀ ń bọ̀ wá padà rúùlù ní second time yín. Torí ó dá mi lójú pé tí wọ́n bá pa àwọn yẹn gbé báyìí tí wọ́n bá pa gbogbo ẹbí ẹnìkan wọ́n ti pa lójú wa yẹn. Ẹni tí wọ́n pa lójú wa yẹn ṣé orí íńtánẹ́ẹ̀tì ni kinní yẹn wà? Bàbá yẹn níyàwó, ó bímọ, ó lẹ́gbọ̀n, ó lábúrò, ó ṣeéṣe kí wọ́n tún ní bàbá tàbí ìyá. Orí burúkú wo ló tó kí májèsí ó tojú òbí ẹ̀rọ ọ̀run? Béèyàn bá pé ọmọ 70 years tó ní bàbá 96 years ọmọ ẹ̀ sì ni ọmọ ní 70 sì jẹ́ sọmọ 90 something ọmọ 90 something sì ń bí 70 láwọn tó ń súré bímọ wọ́n fọmọ lóyún wọ́n bímọ fún wọn ọmọ 90 something sì ń bí tí àkọ́bí ẹ̀ jẹ́ bí 70 ọmọ náà ló sì jẹ́ sí. Ẹ dákun situation wo ni kí gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí wá ń sìn lórí wíwá tí wọ́n ń wá àwọn ará bí yẹn. Ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ nítorí pé nǹkan yìí ò kàn yín gbogbo wa dákẹ́. Aṣọ ọ̀fọ̀ ló yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí máa wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́ yẹn. Ṣé tó gbé pé wọ́n tó ti mú àwọn kó àwọn kan bá dàn bí ọ̀nà tó máa wọ̀ kan bá dàn bí ẹ̀ tó gbọ́ yẹn náà. Àwọn ará bí yìí dẹ̀ ti sọ fún apá wọn ń bọ̀ ìparí àwẹ̀ náà làwọn ń bọ̀ mo dẹ̀ pariwo pé wọn ò kì í sọ pé àwọn ń bọ̀ kán mọ́ wá. Wọ́n wá àbí wọ́n wá? Kí ni nǹkan tíjọba ṣe é lẹ̀ gẹ́ẹ̀sì wíwá wọn? Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbọ̀n lẹ́nu omi ti fẹ́ ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí o. Omi ti fẹ́ tí ẹ bá gba plan àwọn ọ̀tá láàyè ẹ tí ò bá ní kú nù wa ò ní kú o bíjọba bá bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ tí ò ní kú ò ní kú o wàláhì ẹ tí ò ní kú ò ní kú torí ẹ ti ń jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọ̀tá máa ṣe mọ́ yín lára báyìí. Tó bá jẹ́ owó ni kíní yẹn yẹ kó gbà tí bẹ́ẹ̀ sì parọ́ fún wa pé wọ́n lọ rescue wọn ni tí bẹ́ẹ̀ tiẹ̀ sì rescue àwọn ọmọ ọlọ́mọ àwọn ìyá oníyá àwọn bàbá oníbàbá àwọn ẹ̀gbọ́n ẹlẹ́gbọ̀n àbúrò alábúrò tí bẹ́ẹ̀ tiẹ̀ sì kọ́kọ́ rescue wọn náà. So ẹ̀yin náà ti dájú débi wípé ẹ ní ṣe kankan sí irú nǹkan báyìí tẹ́ ẹ bá gbọ́ pé ẹ lè fowó kì í sówó yín o owó orílẹ̀-èdè pé ẹ̀yin náà ti make up mind yín pé ẹ lè náwó orílẹ̀-èdè sọ́nà yẹn ọlọ́mọdé àríláburú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ politician kálákọ̀ọ́ bí yín wà nínú àwọn tí wọ́n kó yìí ṣé tọ́ọ̀tì tẹ́ ẹ ní lọ́wọ́lọ́wọ́ báyìí náà lè tún máa ní tí kì í bá ti ṣe pé tọ́ọ̀tì tẹ́ ẹ ní lọ́wọ́lọ́wọ́ báyìí lè máa ní àjẹpáwà ẹ̀mí tiwa ò jẹ́ nǹkan kan ti yín nìyẹn èyí náà ò ní padà jẹ́ nǹkan kan gbẹ̀yìn ayé yín àjẹpáwà ò jẹ́ nǹkan sí yín nìyẹn ọmọ yín ò ní padà jẹ́ nǹkan kan lé ayé gbogbo ibi tó bá ti yẹ kí àwọn olóṣèlú ó gbégbèsè kì í ṣe Aṣíwájú Bọ́lá gbogbo olóṣèlú ni mò ń sọ báyìí gbogbo olóṣèlú pátápátá torí pé a mọ̀ pé àwọn kan ń tu àwọn kan sì ń dé ni tí ìráyè yọ èpò tí ń bẹ láàrin àlùkámà yẹn àwọn èpò tó wà láàrin àlùkámà yẹn politician làwọn náà so gbogbo tá a bá ń gbé politician ṣépè tí wọ́n bá ń bú ẹ̀tù ó ṣeé ṣe kórí ọmọ fọ́ àwo but tẹ́ ẹ̀ bá fẹ́ kórí ó fọ́ àwo mọ́ èyí náà ṣe the needful by now ó yẹ kẹ́ ẹ ti detect ó yẹ kẹ́ ẹ ti discover gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà nínú ìjọba tọ́wọ́ wọn wà nínú tó ń ṣẹlẹ̀ yìí ní tó ń ṣẹlẹ̀ ò dédé ṣẹlẹ̀ lásán so báwọn ọ̀tá bá tẹ̀ wá ń gbèrò pé ok kán bá ìjọba jẹ́ fún yín tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ àwọn èèyàn ò tí ì rí náà rí àfẹnitọ́ bá jó lóòótọ́
ló ń sọ pé ni wọ́n ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n ń sọ pé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ orí kì í tẹ̀ ṣe pé wọn ò rí kò ní mínì sí wọn ni kò ní mínì sí wọn èyí náà lè dákẹ́ ẹ fún wọn lẹ́nu ọ̀rọ̀ ẹ fún wọn lẹ́nu ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n lẹ́nu ọ̀rọ̀ lórí wa. èmi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ gómìnà Ọ̀yọ́ mọ́ mi ì fẹ́ sọ̀rọ̀ gómìnà Ọ̀yọ́ mọ́ torí mi ò rí gómìnà Ọ̀yọ́ bíi a responsible governor wàláì gbogbo tó bá wù yẹn ṣe mo ti pariwo yín fáwọn aráàlú gbogbo ń tẹ̀ plan àti ọmọ ogun yín second in command yín tọ́jú òní first in command gbogbo ń tẹ̀ ẹjọ́ plan gbogbo ẹ̀ lọ́lọ́run ń tú àṣírí fún mi gbogbo ẹ̀ ìjọba yín kù díẹ̀ kó parí báyìí ìgbà yẹn lẹ́ mọ̀ pé àṣẹ ẹ̀sàṣìṣe sí Ọ̀yọ́ state àṣẹ ti ẹ̀sàṣìṣe tó báyìí ẹ̀ lè tí mọ̀ báyìí torí àwọn tí ò bá tiẹ̀ lè jáde sọ̀rọ̀ yín báwa ṣe ń sọ yìí tẹ́ bá kó mbẹ́ tán wọn ó tún sọ tó jù bẹ́ẹ̀ lọ a sọ tó jù bẹ́ẹ̀ lọ fún yín ṣé bá ṣe máa bá a lọ rèé tí wọ́n máa gbé wa níjojúmọ́ táwọn tó yẹ kán jáde òdẹ̀ ní jáde ẹ̀yin àáfàá mo sọ̀rọ̀ ńjọ́ sí ẹ̀hán yín mọ́ mi àti ẹ̀wà rọ́pọ̀lọpọ̀ yín sìn gbogbo àwọn ọmọ wúnúwúnú àwọn tí ò tí ìjà náà ya wọn tán sọ̀rọ̀ sí mi ńjọ́ sí ààrẹ nìkan kankan jáde sìn kó tiẹ̀ kóun náà tiẹ̀ kọ̀ ndẹ́kun ṣebí tí gbogbo wa bá ń complain ṣebí ìjọba ó mọ̀ pé yes nǹkan ìdá àwọn aráàlú ni wọ́n ṣe ń sọ ẹ̀ tí ẹ̀wà sọ̀rọ̀ ẹ̀ gbà páwọn kan ló bí àwọn èèyàn tán kù yìí ẹ̀ gbà páwọn kan ni ọmọ àwọn ni ọmọ àwọn tán jí kò yìí ẹ̀ gbà rárá ṣùgbọ́n tèmi mọ̀ ni pé dandan ni kọ́lọ́hún dá dandan ni kọ́lọ́hún dá àtọ́wítà ìwí àwọn Ìlọrin tó ti ń kọ lẹ́tà sí Tani Olohun àwọn Ìlọrin tó ti ń kọ lẹ́tà sí Tani Olohun mo rí Tani Olohun tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ máa wo àwọn ìjọba wọn ní dá sí báyìí o wọ́n ti mọ̀ pé another problem ló tó fẹ́ ṣẹlẹ̀ yẹn o gbogbo àwọn tó yẹ kó dá sí àwọn tó yẹ kó sọ̀rọ̀ lórí ẹ̀ sí wọn ò ní sọ̀rọ̀ o nítorí pé Tani Olohun kì í ṣe ẹ̀jẹ̀ wọn níjọ́ tí ọba rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ tìyín náà ẹ̀ ní rẹ̀ ní gbèyìn jà pẹ̀lú ògo Ọlọ́run ok kí ni Tani Olohun sọ wọn ni ó kéwú bákan ó ṣe kìíní kan bá ṣe sẹ́yìn ni wọ́n ń kéwú sí ni àbọ̀ lọ́hùn kí ni ẹ ṣe fi ìyà tí ó bá jẹ anybody tó bá mẹ́sì ọ̀pọ̀ Ọlọ́run ẹ ṣe fi ilẹ̀ sọ́wọ́ Ọlọ́run ta nínú bàbá yín tọ́jọ́ Ọlọ́run ta lọ́lọ́run nínú bàbá yín ta lọ́lọ́run nínú bàbá yín ẹ ṣe fi ilẹ̀ ẹ ṣe fi Tani Olohun ok so ẹ tó rò pé irú ìyà tẹ́ fi jẹ́ ń jọ́ sí ẹ tó gbé wá lẹ́lẹ́kejì sí ẹ tó wá fi àyẹn jẹ́ ẹjọ́ yín kọ̀ nítorí ẹ ti mọ̀ pé gbogbo àwọn tó bá yẹ kó dìde wọn ò ní dìde gbogbo àwọn tó yẹ kó sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ mo expect pé by now kí gọ́fúnà kó ti ṣiṣẹ́ lórí nǹkan yẹn àti gọ́fúnà Ọ̀yọ́ àti gọ́fúnà Kwara tí ètí ẹ̀sùn ilé tó jẹ́ pé Àbújá làwọn ń sùn tiwọn kí ni wọ́n ṣe fẹ́ mọ̀ tó ọlọ́pọ̀ nǹkan tó ń lọ náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ gbogbo ohun tí kálukú àwọn olóṣèlú ní káàkiri ń sìn primary election bí kálukú ọ̀sà ṣe jẹ gbapò gbogbo ọmọ tí wọ́n jí gbé lọ yẹn kò kàn wọ́n bẹ́ẹ̀ gbogbo ẹni tínú ẹ̀ bá ń dùn sí aburú wù ú nìyẹn tínú ẹ̀ bá ti ń dùn jù sí aburú ń wo ẹni yẹn ni àní kò yẹ kẹ́nìkan wọ aṣọ funfun mọ́ ní Nàìjíríà for now aṣọ dúdú ló yẹ ká máa wọ̀ káàkiri torí aṣọ ọ̀fọ̀ ni aṣọ ọ̀fọ̀ ń ṣe wá lọ́wọ́ lọ́ba ilẹ̀ Yorùbá ọ̀fọ̀ ń ṣe wá lọ́wọ́ à ń ṣọ̀fọ̀ lọ́wọ́ ilẹ̀ Yorùbá à ń ṣọ̀fọ̀ àwọn ọmọ àwọn Olúwa Olódùmarè o specifically kọ̀sẹ̀ tó ti mọ̀ yé wọn o wọ́n pọ̀ rẹpẹtẹ ní o wọ́n tó ti wá jẹ́ àwọn kan kó bàdàn a sì níjọba ẹ dákun primary duty ìjọba náà ni láti protect human being àti valuable things wọn property wọn èwo lẹ wá rí ṣe báyìí torí Ọlọ́run èwo lẹ rí ṣe ebi ẹ̀mí èèyàn tó yẹ kẹ́ ẹ gbàálẹ̀ tàbí tó yẹ kẹ́ ẹ safeguard ṣe bí àwọn náà ń pa pàkópa ṣe báwọn náà ń gbéǹgbèkúgbè
ẹ wo ìpakúpa tí wọ́n pa bàbá yẹn lórí Ọlọ́run, ẹ wo ìpakúpa tí wọ́n pa bàbá yẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín, mo tún fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ wá. Mo fẹ́ pe Chief Sunday Igboho, mo fẹ́ pe gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ tún jẹ́ olórí àwọn gúrùpù àjìjàgbara bíi Àgbẹ̀kọ̀yà OPC ní Ọ̀yọ́ State. Mo dẹ̀ tún ń fi àsìkò yìí pé bàbá mi Olúbàdàn ọ̀kan nú àwọn ọmọ yín ni àwọn Ìlọrin tó ń dákùkù lájà mọ́ yìí. So tá a bá tún fi àyè eléyìí gbà wọ́n kí wọ́n tún ṣe bó ṣe wù wọ́n fún ta ni Ọlọ́run, àjẹpá àwa gan ọ̀wọ́ọ̀tì ẹ̀ láti wà ní ayé, àwọ̀ọ̀tì ẹ̀ láti wà ní ayé. Now ṣé a fẹ́ fi ìjà yẹn sílẹ̀ fún ọmọkùnrin yẹn nìkan láti máa jáde? There must be tolerance. Anybody lè jáde kó sọ tó bá wù ọ́. Tó bá sọ̀rọ̀ sí mi, ṣé even lórílẹ̀-èdè yìí, ṣé tó bá sọ̀rọ̀ sí mi màá má dá màá wẹ́ káàkiri ni? Àbí kí n lọ ilé ẹjọ́? Tẹ́ ẹ bá mọ̀ wípé èèyàn ṣẹ̀yìn personally, ẹ lè gbé lọ ilé ẹjọ́. Bóò ní ilé ẹjọ́ ṣe máa tẹ́wọ́, bóò ní ilé ẹjọ́ orílẹ̀-èdè ṣe máa tẹ́wọ́ gbà pé ẹnìkan blaspheme ẹnìkan. Àìmọye ìgbà ni àwọn àti Christian àti Muslim tí wọ́n ti gbé àwọn tó ṣe àwásílẹ̀ tí wọ́n ti gbé wọn ṣépè, tí wọ́n ti gbé wọn ṣépè oríṣiríṣi, àti torí ẹ̀kú àti torí ẹ̀para wa. Ẹ̀yin ó wá decide lọ́kàn ara yín láti pé kẹ́ ẹ ṣàdójú lé ẹnìkan. Ọmọkùnrin yẹn kì í ṣe ẹran yín o, kì í ṣe ẹran yín. Mo pé gbogbo ẹ̀yin Ìbà Gani Adam, mo pé ẹ̀yin náà o, mo pé gbogbo àwọn èèyàn Sàràkí pàápàá jùlọ nílùú Ìbàdàn àti ní ilẹ̀ Yorùbá pé ẹ dìde sí ọ̀rọ̀ ọmọkùnrin ta ni Ọlọ́run yìí o. Ẹ dìde, omi ayé ò gbọdọ̀ gbé lọ o, omi ayé ò gbọdọ̀ gbé lọ o. Ẹ jẹ́ kí gbogbo wa dìde ká ṣe the needful. Eléyìí sí àjẹ ti gbọ́ eléyìí ń sìn, kò sínú pé wọn ò sọ fún wa, torí báwọn bandits ṣe sọ fún wa páwọn ń bọ̀ táà ní jákúra tí wọ́n fi wá náà nìyẹn. So gbogbo àwọn alákatakítí kan dẹ̀ wà nílọrin tó jẹ́ pé kò sí yàtọ̀ nú àwọn àti bandits, inú wọn máa ń tiẹ̀ ń dùn pé bandits mú ẹ̀jẹ̀ ni, torí wọ́n á sọ fún wa pé Ọlọ́run ní ká pa á, Àlùkùránì wa ní ká pa á. Béèyàn ọba yọ lórí burúkú ní 2026 yìí, kó lórí burúkú kan máa preach pé ìwé wa ní ká pa á, Ànábì ní ká pa á, Ọlọ́run ní ká pa á. Béèyàn ọba tó yọ lórí burúkú tí kìí ṣe pé wọ́n ti ṣe pé orí burúkú fún yàn, kí èèyàn dẹ̀ lè máa sọ yẹn síta. Ẹ ń bá sọ yẹn síta lásán ti pààyàn. Irú àwọn yẹn kò yẹ kán wà nílé báyìí, kò yẹ kán wà nílé. Kí ni ta lọ́run ṣe? Kí ni ta lọ́run ṣe tó dìsáfù pé kẹ́ ẹ mọ tó dá kòkò lájà mọ́? So expect kọ́ wá apologize fún yín, àbí kọ́ lọ gbé nǹkan tó gbé sórí kéde kúrò. So dákọ̀ ìyá yín ni, so àbí bàbá yín ló dárúkọ? Àbí kí ni tí? Àbí wo ni ìjà òpònú, ìjà ọ̀dẹ̀? Èwo ni ìjà ọ̀dẹ̀, ìjà òfò, ìjà aláìrórí, ìjà aláìlọ́pọlọ? Kí ni túmọ̀? Ẹ dákun, kí ló ṣe fún yín? Ìyẹn bó ṣe rí nìyẹn. Mo ti pé gbogbo ẹ̀yin tó yẹ kí n pè, ẹ ṣe the needful. Gọ́vùnà kọ́dẹ̀ kẹ́ mọ́ láàfin lọ ẹ̀yin náà. Ọ̀kan nínú àwọn tẹ́ ń ṣàkóso lé lórí lọ́yọ̀ state ńlá àwọn Ìlọrin ń dúnkùkù lájà mọ́ yẹn. Ẹ sọ láàrin ẹ̀yin gọ́vùnà tó gọ́vùnà, kẹ́ ẹ jẹ́ kí gọ́vùnà Ìlọrin ó mọ̀. Ẹ̀yin ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, bí wọ́n ti ẹ̀ gbélé bọ́jẹ́ Àbújá náà ń gbé, ẹ ní nọ́mbà ẹ̀ tẹ́ fi lè pè lọ́wọ́, tẹ́ fi bára yín sọ̀rọ̀, yóò dẹ̀ gbé nọ́mbà ti yín. Ẹ complain táwọn Ìlọrin, táwọn àfa alákatakítí Ìlọrin, ẹ complain tí wọ́n ń ṣe. Ìyẹn nìyẹn. Ẹlẹ́kejì, ẹ̀yin yẹn mi, mo tún fẹ́ kẹ́ ẹ listen sí kìíní, ẹ jọ̀ọ́ torí tọ́lọ̀. Àwọn àlékún mi sí Bàrákàtù. Ẹ dákun, ìlú Ọ̀yọ́ tí mo wà, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ lénìí tí mo rò wípé káfi tó ẹ̀yin èèyàn létí. Ẹ dákun, ariwo tí mò ń gbọ́ lẹ́yìn yẹn mo ti gbé sáyà báyìí o. Gbogbo ẹni bá ti gbé bàtà fún ṣómẹ́kà, ó ṣẹlẹ̀ ní, kì í ṣe pé bóyá ó rò sọ o,
Owódé ló ti ṣẹlẹ̀ o. Léni ló ṣẹlẹ̀ lówódé nílùú Ọ̀yọ́. Ẹni bá ti gbé bàtà fún shoemaker kí wọ́n dúró kán máa wo shoemaker yẹn kí wọ́n jó parí bàtà yẹn lójú wọn kó tó di pé bóyá ẹ ti ẹ̀bẹ́ nìkan sọ̀rọ̀ abẹ́ fẹ́ wọlé lọ mú owó. Ìyá yẹn bàtà ẹ̀ já ó wá gbé fún shoemaker. Ibi ó ti wá gbé bàtà yẹn fún shoemaker ó wá pa iwájú ta ni wá fẹ́ padà lọ mú owó nù ilé. Ẹ̀mí yẹn kàn ní kó wẹ̀yìn. Wíwẹ̀yìn tó máa wẹ̀yìn lórí wípé shoemaker yẹn mú nǹkan lápò ó fi ra nù bàtà. Ìyá yẹn bá padà kí ló fi ra bàtà ó lò fi kankan rá ó ṣáàdì ariwo. Ẹ̀rù ṣáàpọ̀ lé wọn lórí wọ́n bá ní kí shoemaker kó kẹsẹ̀ bọ bàtà ó ṣáà lóhùn kẹsẹ̀ bọ bàtà ó lóhùn kẹsẹ̀ bọ bàtà. Àwọn èèyàn wọ́n ṣáà ní by fire by force kó ṣáà kẹsẹ̀ bọ bàtà yẹn. Ó ṣe ló kẹsẹ̀ bọ bàtà ló disappear o. Wọn ò rí shoemaker mọ́ o. Láfítà tí wọn ò rí shoemaker ó dàbí lẹ́yìn ìṣẹ́jú 5 gbogbo àwọn èèyàn ti lọ. Nìyá yẹn padà wọlé. Bó ṣe padà wọlé ó bá shoemaker nù yàrá ẹ̀ o. Bó ṣe ń pe shoemaker bẹ́ẹ̀ lówó ń dá a lẹ̀ o. Àní ṣe sábà bí aburú gbogbo ẹja kíyèsára. Ẹ̀yin rédíò ẹlẹ́jẹ̀ ṣé ẹ rí bọ́mọbìnrin yìí ṣe sọ̀rọ̀ ṣé ẹ rí pé kò sọ pé kò dárúkọ pé mo wà ń bẹ̀ kò dẹ̀ dárúkọ pé wọ́n sọ fún mi ni. Ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ìjẹmọ́ làákàyè. Ọdún wo la fẹ́ kó bára wa dé ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé bẹ́nìkan bá ti ju nǹkan kan unnecessary thing gbogbo wa á dẹ̀ so mọ́ gbogbo wa náà á so mọ́ nǹkan tó a máa tàn káàkiri. Ìjẹta ni wọ́n sọ wípé kẹ́nìkan kan wọ́n má jáde nìbàdàn bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́hún. Èmi gan lọ bá wọn ṣiṣẹ́ níbì kan àwọn ọmọ mi ń pariwo mi dádì ẹ̀ mọ́ wálé o láfítà 8 lẹ́tí ń pariwo dádì ẹ̀ mọ́ wálé o kíní kan. Èmi tiẹ̀ fẹ́ wálé ṣùgbọ́n nígbà tí mo kúrò ní hòtẹ́ẹ̀lì yẹn nígbà tí mo máa wo títì Major Road ìrìn rí mọ́tò kankan kọjá mọ́. Mo wá wò pé kí ló le tó báyìí. Mo ní láti tọ́nù padà mo lọ sùn sí hòtẹ́ẹ̀lì yẹn títí dàárọ̀ ọjọ́ kejì padà gbọ́ nǹkan kan. Ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yẹn tó pera rẹ̀ ní wòlíì kí ló dé tí wọn ò lè gbàdúrà kí nǹkan yẹn ó má wáyé tó bá jẹ́ pé wòlíì ni ẹ̀ ń tòótọ́. Kí ló tó ní káwọn kan àyè èèyàn gbàdúrà o tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ló sọ fún ẹ. Kí ló dé ní káwọn èèyàn ní ọjọ́ báyìí o ẹ jẹ́ ká gbogbo àjọ kún fún àdúrà o kí aburú ọmọ ṣẹlẹ̀ lórí wa nílùú báyìí o. Now nsìn àwọn ọ̀ràn kan wà lọ́rùn yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó síìkì ẹ̀wù gbọ́ bí Ìbàdàn ṣe tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ó síìkì tó yẹ kán rọ́ọ̀ṣì lọ sọ́sìpítù tí wọ́n ní lè rọ́ọ̀ṣì ẹ̀ nítorí ẹ̀rù tẹ́ ẹ ti dábalẹ̀ yìí lásìkò yẹn tí ó dẹ̀ kú kílé ò tó mọ́. Gbogbo àwọn èèyàn tó bá kú bẹ́yẹn ọrùn ẹni ikú yẹn wà. Ọrùn bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yẹn òun ni ikú yẹn wà. Gbogbo ẹni tó jẹ́ wípé nítorí ń tẹ́ ẹ ṣe ní aburú padà ṣẹlẹ̀ sí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fáwọn èèyàn tẹ́ ẹ fi dẹ́rù bà àwọn èèyàn yìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn ọrùn yín ló wà. Ọlọ́run ó ṣe ìdájọ́ ẹ̀ fún yín ẹ gba ìdájọ́ ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ìdájọ́ yẹn ò ní dín ẹ gba ìdájọ́ ń tẹ́ ẹ ṣe yẹn. Kí ló tó jẹ́ wípé ní ilẹ̀ yìí ẹ̀yin èrí nǹkan rere. Òpònú kan jọ́ sí ló lóun fẹ́ lọ mú kìnìún ní UI tí kìnìún jẹ́ bígbà tó jẹrẹ ewúrẹ́ tí èèyàn ò bá ya wèrè kí ló fẹ́ fi yẹn ṣe eléyìí tẹ́ ẹ̀yin náà ṣe yìí ń sin kí lẹ fẹ́ fi achieve. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ní ìpalára lórí ntẹ́ ẹ ṣe yẹn torí ànító 8 mo ṣe tán níbi tí mo ti lọ ṣiṣẹ́ wọ́n ní má lọ́mọ lémi ọlọ́ lémi àwọn ọmọ mi ti pè mí mo ní mo ti gbọ́ mo sì fẹ́ wá gbà tí mo dẹ̀ ń súnmọ́ títì mo dẹ̀ rí pé
mọ́tò kankan ò kọjá mọ́ mo ní láti tọ́nà padà sí hòtẹ́ẹ̀lì yẹn lọ sùn. Ẹ̀yin èèyàn gbogbo tó wà nílẹ̀ yìí gan ti tó wa ràn ẹ má tún fi ikú ẹ má jẹ́ káwọn èèyàn kú de kú náà. Kí ló táwọn èèyàn ń ṣe báyìí? Kí ló ẹni yìí ẹni tẹ́ ẹ ló sọ̀rọ̀ yìí nǹkan mélòó ló ti sọ lórílẹ̀‐èdè tó ṣe rí? Nǹkan mélòó ló ti sọ tó ṣe? A máa kó àṣírí yín wá ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ pé nǹkan báyìí ò rí báyìí tí ò rí bẹ́ẹ̀ mọ́ a máa tú àṣírí yín bóyá nítorí ìyẹn àwọn èèyàn ò ní lè bìlíìfù yín mọ́ débi pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ tí ó máa padà pa wọ́n lára nítorí wọ́n fẹ́ mú ọ̀rọ̀ yín ṣẹ. So ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí n jẹ́ kí fídíò yìí gùn fídíò yìí ò ní láti gùn rárá mo kàn fẹ́ wá sọ fún wa wípé àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ àti tán jí ní Ìbàdàn yìí gọ́fúnà Ṣèyí Mákindé gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe owó wa ni o kì í ṣowó yín o kì í ṣowó yín o gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ san láti rí wọn padà ẹ lọ san o ẹ sì ní àwọn owó kan lọ́wọ́ tẹ́lẹ̀ bá kó pamọ́ o torí 30 billion ọjọ́ sí ó sì kù 25.5 lọ́wọ́ yín o so ẹ̀ẹ́dẹ̀ lè fáwọn ará bíi 500,000 tán láti ṣèfù gbogbo ẹ̀mí àwọn èèyàn tó wà ń bẹ̀ yẹn. Ṣé tó bá jẹ́ pé ẹ̀yin gómìnà yìí tó bá jẹ́ pé mọ̀lẹ́bí yín wà nínú àwọn tán jí kó yẹn ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wọ́n ràn náà ni ṣé ẹ ní courage ẹ ní gut láti lè máa wo ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ ṣe wọ́n rẹ̀. Ọlọ́run ọmọ tóbi Ọlọ́run kì í máa bínú o tó bá jẹ́ pé Ọlọ́run ń bínú ni tó bá jẹ́ pé Ọlọ́run ń bínú ni àbá máa rí nǹkan oríṣiríṣi tí ó bá máa ṣẹlẹ̀ sí àwa ẹ̀dá. Kí ló ṣe pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ tí ò bá ti kàn wá kò kí ń ní mìnì sí wa. Gọ́vùnà Ṣèyí Mákindé ẹ lọ ṣe the needful o ẹ lọ ṣe the needful o àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin tó wà nù wọn yẹn. Irú àwọn ọmọ yẹn torí Ọlọ́run ẹ wò lẹ́nu jẹta yìí ẹ wo òjò tó rọ̀ ní àná wọn olórí burúkú yẹn ọ̀dẹ̀ kọ́lé sínú igbó ibi tí wọ́n bá kó wọn sí yẹn náà ni wọ́n wà tójú ó ti máa pa wọ́n òjò pa wọ́n tójò bá lọ tán tílẹ̀ bá mọ́ òòrùn á tún yọ bójò bá ṣe pọ̀ tó lóòrùn yẹn ó ṣe pọ̀ tó òòrùn yẹn náà ó tún kú mọ́ wọn lórí ẹwà àtijọ́ tán ti jí wọn gbé ẹwà àtijọ́ tán ti jí wọn gbé. Ẹ̀yin èèyàn ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ̀ǹdẹ́mù tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká kọ̀ǹdẹ́mù ẹ̀ àmọ́ tẹ́ni tó tún kàn ó àmọ́dọ́ ẹni tó kàn ó àmọ́dọ́ ẹni tó kàn ó Ọlọ́run ní jẹ́ ká burú ó ṣẹlẹ̀ sí wa o gbogbo wa ànírà burú o ẹ wo ẹ jẹ́ kí n fi fídíò yìí mọ báyìí mo kí gbogbo ọmọ Yorùbá pé aburú ò ní ṣẹlẹ̀ sí wa mọ́ mo dẹ̀ pé gbogbo ẹ̀yin alágbára alẹ̀ Yorùbá ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ àwojú àwọn gómìnà tá a ti bẹ̀bẹ̀ yìí mọ́ torí ẹ̀ ni mo fi sọ pé kí àwọn kábíyèsí wa mo ti suggest pé káwọn kábíyèsí wa kí wọ́n ó dá àpò ìṣúná kan sílẹ̀ tí ó jẹ́ ti ìlú kọ̀ọ̀kan ó lè jẹ́ báǹkì méjì ó lè jẹ́ mẹ́ta kí wọ́n dẹ̀ kó àwọn kọmitì kan tí ó mọ supervise ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká máa dá owó sínú ẹ̀ ká máa dá owó ká máa pọn mi ilẹ̀ de òrùgbẹ tó bá di àsìkò tọ́lọ́run sọ pé òkè o a máa ra ètò àtàhàyà fún àwọn oníbọn lókà tiwa a rówó rà á tó bá jẹ́ pé àsìkò tá ní ẹ bá wà lọ́nú igbó kẹ lọ dú ọ̀sẹ̀ kan nínú igbó yẹn a rówó oúnjẹ tí wọ́n fi ilẹ̀ fún ìyàwó wọn fún wọn nínú àwọn owó yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin kábíyèsí ẹsẹ̀ ẹ̀yin rẹ̀ ṣe the needful mo mọ̀ pé ẹ̀ lágbára tó bẹ́ẹ̀ ṣùgbọ́n multimillionaire ló pọ̀ nú ẹ̀yin kábíyèsí wa àsìkò yìí ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run ẹ jọ̀ọ́ torí kọlọ ẹ dá àpò ìṣúná kan sílẹ̀ ní ìlú kọ̀ọ̀kan látọ̀dọ̀ ọba kọ̀ọ̀kan tí gbogbo àwọn èèyàn lè máa sanwó sí ìlú wa iná ọ̀sán sínú ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run agbára ruwa ọ̀ka ilé ètò ìṣẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ Ọlọ́run ní báyọ̀ wá jẹ́ ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ mo kí gbogbo wa wípé pẹ̀lú ògo Ọlọ́run a ní fojú sunkún ara wa nílẹ̀ Yorùbá mọ́ o àwọn tí wọ́n wà nígbèkùn Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ṣùgbọ́n Ọlọ́run kì í dá ṣe àwọn kan ní àwọn kan ní wọ́n gbé gbèsè tọ́lọ́ máa wá ràn lọ́wọ́ so ẹni tó bá yẹ kó gbé gbèsè tí ò bá gbé gbèsè á jẹ́ pé irú tó ṣẹlẹ̀ owó náà nìyẹn òun náà kúkú ní mọ̀lẹ́bí so ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí jù báyìí lọ
ẹ̀yin yẹn mi mo kí gbogbo wa wípé ojú ọ̀fẹ́ ra kù. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kọ̀ọ́ o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.